ẹ̀yin babaláwo àbọ̀rú àbọ̀ èyí gbogbo ẹni tó kọ́ fá tọmọ fá tó gbọ́ fá. ìbọ̀rùkú ìnísàwò bọ̀rùkú. bàbá wa àgbàlagbà wo nílẹ̀ yìí ẹni ọlọ́run kò falẹ̀ lọ́wọ́ bàbá wa Abíọ́dún Abíóyè Olúwo fa àmọ́ ọ̀kìn ọlọ́run a fi ẹ̀mí gígùn a fi tọrọ fún bàbá náà ìgbéga ìlọsíwájú ìsúnmọ́kè ìjẹun ọmọ ìjèrè ọmọ a fi tọrọ fún Olúwo fa ọlọ́run jí ó rí bẹ́ẹ̀. ìbọ̀rùkú ní sáwò bọ̀rùkú. láwùjọ fa mọ́kí bàbá wa Ifágbèmí bàbá wa Ajítẹ̀náwó mo kí àwọn náà ìkí tiwọn ọ̀yàtọ̀ fún tolúwo fa kí ló jẹ́ ń kí wọn lọ́nà ọ̀tọ̀ àwọn ni wọ́n fèrè yìí lẹ̀ wọ́n pọ́n ògùnlá odìtìá ọlọ́run atọrọ ẹ̀mí gígùn gẹ́gẹ́ bí aṣíwájú fáwọn náà ọlọ́run jẹ̀mí wọn gùn. ìbọ̀rùkú ní sáwò bọ̀rùkú. ààrẹ ní sàṣẹ dáadáa àwọn tí ó sàṣẹ wọn wá àwọn bẹ́ẹ̀ ni wọ́n jẹun. bàbá ọlọ́run járe yìí pẹ́ èkúsẹ́ èsèdè. mo wá kí àwọn bàbá wa tó kù náà láwùjọ fa mọ́kíyà ní fa ẹ̀rí nítorí mọ́ kí wọ́n ṣáájú bàbá wa alágbà bàbá wa àrí ọ̀jẹ̀ bàbá wa àrí ọmọ awo ìyá mi àdùkẹ́ ìyá àjọ ìyá àgàn ìyá lọ́jà ìyá mọ̀jẹ̀ ọ̀bàjẹ́ gbogbo yín pátápátá bàbá wa jíwọ́ àjọ nítorí kí wọ́n ṣáájú yín bí èèyàn ọba wọnú oko ológo yóò hù oko ológo mọ bẹ́ẹ̀ yà á gbọ́dọ̀ má kí wọn bẹ́ẹ̀ yàn bá ṣe bẹ́ẹ̀ ó ṣe é ṣe èèyàn lè tẹ́ ọlọ́mọdé àtẹ́ ọlọ́dún orí bẹ́ẹ̀. ìfàdé àgégi nínú igbó. ẹyẹ yà bàbá tẹ́wù gbọ́bí kan tàbá bá ti di ọ̀rọ̀ sọlẹ̀ ẹ̀rù ó sì máa bá yà. ìgíyè nínú igbó. ẹ̀yìn yẹn wa bàbá dá iye bì kan bàbá bẹ́ẹ̀ fi di ọ̀rọ̀ sọlẹ̀ bẹ́ẹ̀rù bá ń bá yàn tó ju kọ́tì bẹ̀rù kọ́ ohun méjì ní ń bà wá lẹ́rù. tí a fún erémọdò tí ó dé bọ́ọ̀gì lóko. bàbá wa àríọmáwo ọlọ́wọ́ àbíọ́ bàbá gbogbo àwọn ohun tó kù tẹ́lù láyé ọlọ́mọdé fọwọ́ yín pọ̀ mọ́ sí. erémọdò ọba gíní. bẹ́ẹ̀ tilẹ̀ wù kọ́ ẹ̀pẹ́ láyé tó bàbá ọlọ́run yóò jẹ́ báwọn alágbẹ̀ yìí. ọ̀pẹ̀ mọ́mọ́ jẹ́rìmọdò lè kú. gbogbo ohun tó tara yín jáde pátápátá èyí tí ń bà yín ló jẹ́ nínú gbogbo kí ohun tí ọlọ́run kádàrá nínú ọmọ tẹ́ ẹ bí tó ń sẹ́mi mọ̀ sí di eléyìí láti sẹ́jú Ifá mọ̀ pàṣẹ ọ̀rọ̀ gbogbo kí tó kọ́ bà yín ló jẹ́ ọlọ́wọ́ òkè sọ̀rọ̀ ní Ifá wọ́n sọ di pẹ̀tẹ́lẹ̀. erémọdò ọba gíní. ẹni ó ti dáa fún nínú àwọn ọmọ yín ọlọ́wọ́ òní yóò dìbànújẹ́ láéláé. àwọn ọmọ náà kú wọ́n kú wá lónìí òde owó la wá. ẹ̀rí bí mo bá dá lónìí o mo bá fi ṣètánì tí ò ní ikú ni èyí tẹ̀ ń kó sápò mi ẹ mọ̀ jẹ́ ọ̀pọ̀ tí jọ lọ yóò dìjà àwọn èèyàn ló ṣàfẹ́ràn owó mi náà wèrè ni. kókó gíní òbèrè òjò. mo wá kí ìyá mi dáadáa àdùkẹ́ òwò magbájú lọ́la ọlọ́njẹ́ mi rẹ̀ wò ẹ àwọn ọ̀sàsẹ́ fún ìyá tèmi. àṣẹ. àlọ́ ló tẹ̀lé. ìwòrì ìwò fún ẹ̀bá àtijọ́. ọ̀dájú ọmọ làwọn tá à ń kó ká. ọmọ pápítà sọ bídíré. ní bàbá láyé mọ́ ìyá mi ló kù mọ́ bá ṣe bá ń ṣàdúrà ẹ̀mí gígùn. bí a bèrè ní tí ń ṣèyá wọn. ẹ̀yin ni wá. tí ọba sí erelú. bẹ́ẹ̀ni tí ọba sóbìrì. ikú ọba ti pọ̀ wọn. ọ̀ ń sáré torí káwọn èèyàn gbọ́. ìwòrìwò fún ẹ̀bá àtijọ́. ẹ̀yin ni wá. láwùjọ àwa ènìyàn nítorí òun dá wa sí ẹ ká máa kó àwọn nǹkan kan pọ̀ ká sọ ọ́ lẹ́yọ̀ kan. Today I want to give a lecture lórí ikú. ìwòrìwò fún ẹ̀bá àtijọ́. ẹ̀yin bàbá wa àti ìbẹ̀rẹ̀. ọmọ pápítà kọ́ sọ bídíré. gbogbo ẹ̀yin tọ́lọ̀ kádàrá tẹ fẹ́ mọ́ wa ẹ dákun lẹ́yìn bàbá tí ń bọ̀ yìí. bí a bèrè ní tí ń ṣèyá wọn. gbogbo ẹ̀yin ẹ jókòó lẹ̀ mo fẹ́ ṣe wàásù mo fẹ́ ṣe wàásù lédè Yorùbá mo fẹ́ ṣe ìtanijí lórí ikú. tí ọba sí erelú. sẹ́rí wàásù wàásì èdè kan ni. àwọn Saudi Arabia àwọn ni wọ́n gbóhùn wàásì àwọn tí wọ́n ń ṣe ìjọ tí wọ́n ń tàn mọ́lẹ̀ ẹ̀sìn wàsíìrì ni wọ́n ń pè wọ́n. ẹ̀rí lọ́dọ̀ kìrìsìtẹ́nì wọ́n á pè wọ́n ní wàásì. ẹ̀yin yẹn wa èdè yìí la yálò láti inú ẹ̀sìn mi. Ifá ní kókó gíní òbẹ̀rù ẹjọ́. abẹ́ tawájí àwọn tá a ti sùn tá a rántí ikú rárá abẹ́ tawájí. yá fún ẹjọ́ ń bẹ lọ́rùn wọn máa rẹ̀ sunkún. máa
wí gbólóhùn nìkan pọ̀ díẹ̀. ẹ̀yin yẹn wá. kókó igi ní òbèrè òkè. ọlọ́run ò béèrè rẹ̀ lọ́wọ́ yín. díàfọ̀ ẹ̀jọ́ ń bẹ lọ́rùn ọmọ àròsùnkún. ọlọ́run ò béèrè rẹ̀ lọ́wọ́ yín. bàbá tí ń kọ́ àtẹni tí yóò gbọ́ àtẹni tí ń pé kí ni wí ọlọ́run ò tí ì béèrè rẹ̀ lọ́wọ́ yín. ẹbí ní gbogbo ẹni kíni. ẹ̀yin yẹn wá. díàfọ̀ ẹ̀jọ́ ń bẹ lọ́rùn ọmọ àròsùnkún. bàbá wa yé tẹ̀lé tí n bá ń sọnù ẹ̀ máa hẹ̀ mí ọlọ́run ò tí ì béèrè rẹ̀ lọ́wọ́ yín. ẹjọ́ ń bẹ lọ́rùn ọmọ àròsùnkún. gbogbo ìta sẹ́nu ayé yìí ọlọ́run ìbéèrè ẹ̀ lọ́wọ́ yín. ilé mélòó lọ kọ́ láyé ọlọ́run ìbéèrè ẹ̀. èrò bẹ́ẹ̀ dépòdè ẹ̀ rojọ́. ọ̀ ń sáré ọkọ̀ jù ọmọ mélòó ló bí láyé ọlọ́run ìbéèrè ẹ̀. ẹjọ́ ń bẹ lọ́rùn àròsùnkún. ẹ̀rí aya mélòó lọ fẹ́ láyé bíi Tolúwo tó kó obìnrin jọ bíi bọ́fẹ́ lọ tà á lọ́jà ọlọ́run ìbéèrè ẹ̀. ẹjọ́ ń bẹ lọ́rùn ọmọ àròsùnkún. ilé mélòó lọ kọ́ láyé ọ́fíìsì àbí mẹ́ẹ̀ẹ́dógún àwọn nǹkan sunlé àwọn owó àwọ̀sùn ìwọ́n sì ń sun yàrá kan yàrá tó kù òfìsè mìrẹ́ǹtì ọlọ́run ìbéèrè ẹ̀. ẹjọ́ ń bẹ lọ́rùn ọmọ àròsùnkún. ẹ̀yin bàbá wa ẹ̀yin olóṣèlú tọ́lọ̀ kádàrá àsìkò yín lóde yìí tẹ́ máa tẹ̀ wá bàbá wa lágbà gbogbo tẹ́ bá fẹ́ láṣẹ òpònú ni wọ́n tún bọ̀ wá tàn wá báyìí àkókò ti tó wọ́n mọ̀ wá tàn wá. ẹjọ́ ń bẹ lọ́rùn ọmọ àròsùnkún. ọdún mẹ́rin tún gbé bọ̀ tẹ́ tún fẹ́ tàn wá ọlọ́run ò tí ì béèrè lọ́wọ́ yín ìtọ́lọ̀ ń béèrè lọ́wọ́ yín làwọn ẹ̀wí lónìí. èrè bẹ́ẹ̀ dépòdè ẹ̀ rojọ́. gbogbo èèyàn ọlọ́run tọ́lọ̀ kádàrá kẹ́ lówó lọ́wọ́ kẹ́ lọ́lá kẹ́ nípò kẹ́ ní gbogbo ẹ̀ lọ́dọ̀ tọ́lọ̀ wọ́n bì í rè. kòwé àwòrí èrè. ẹjọ́ ń bẹ lọ́rùn àwọn ìṣòfún bẹ́ẹ̀ mọ́ wa ní tí lọ. kókó igi ní òbèrè òkè. ìtọ́ àwọn bẹ̀rẹ̀ ní bàbá ọlọ́mọ tó bímọ bí ogún bàbá adọ́sùn ni tẹ́ bí ọmọ tó tọ́mọ pọ̀ gbà mélòó ló yẹ nu ọmọ rẹ̀. kókó igi ní òbèrè òkè. That's a question from the supreme being tí olóhùn ó béèrè ní. inú ọmọ ogún tó bí mélòó ló yàn ọmọ tí ń jalè sọmọ ni ọmọ tí ń fọlé sọmọ nu ọmọ tí ń gbé bàjá yìí sọmọ náà nu àwọn ọmọ tẹ́sán sí ìrònú. kókó igi ní òbèrè òkè. tí ń sasẹ́wọ́ káàkiri tí wọ́n fọwọ́ bojú gbà tí ń bọ̀ sọmọ náà nu sọmọ tẹ́ ẹ̀ mọ̀ sí òru. díàfọ̀ ẹjọ́ ń bẹ lọ́rùn ọmọ àròsùnkún. bàbá ọlọ́wọ́ ẹgbẹ́ bọ́ ọrùn ẹgbẹ́ sínú ilé ẹ̀ lè fa páìpù síta káwọn èèyàn máa pọn mí mbẹ ẹjọ́ ń bẹ lọ́rùn ọmọ àrísunkún. díàfọ̀ ẹjọ́ ń bẹ lọ́rùn ọmọ àròsùnkún. ẹ̀yin èèyàn wa káńkégbè ojúmọ́ ayé ẹ máa wálé ìjọsìn ẹ máa wálé ifá ẹ máa lọ ṣọ́ọ̀ṣì ẹ máa kírun márùn déédéé tẹ́ẹ̀kọ́ tẹ́ẹ̀kí ẹ̀rù jọ́lọ́dọ̀ lóhùn. ẹjọ́ ń bẹ lọ́rùn ọmọ àròsùnkún. àtọkùnrin wa àtobìnrin wa kí la wáyé wá sí kí la wá sí láyé yìnbọn ẹ̀yin wa gbogbo ibẹ̀ ṣe dákẹ́ ni ọlọ́run jò dáa fún yín. ẹjọ́ ń bẹ lọ́rùn ọmọ àròsùnkún. ìtọ́ fọwọ́ ní sẹ́ bàbá olówó tó wọ́n kárí gbogbo ilé tí wọ́n nìkan ń dá lò ọkọ lé bí ogún ọrọ̀kọ̀ bí ọgbọ̀n tọ́ba dídọ́ ọdún ọwọ́ àtọkọ̀ mẹ́rin papọ̀ ọkọ̀ tiẹ̀ gbẹ́dọ̀ bẹ̀ níbi kábíyèsí lọ ní kéde pàǹkùrù náà wọ́n ìdí ó sí tọ́ba lọ́jọ́ kẹ. èrò bẹ́ẹ̀ dépòdè ẹ̀ rojọ́. akẹ́ni kó máa kí mi. ìgbà wo la dé àyíwá dẹ̀rọ̀ kò sókun mọ́ kò sọ́tẹ̀ mọ́ àjẹ́ sáwọ́ gbó oṣù sáwọ́ gbó gbogbo ẹ̀ dẹ̀rọ̀ gbogbo ìgbà kéyìí àjẹ́ tó bẹ́ẹ̀ kí ni sálọ lókè ẹni. bẹ́ẹ̀ni àjẹ́ tó bẹ́ẹ̀ jòkó ẹ̀rù fáwọn ọba oṣù ní bẹ́ẹ̀ jòkó ẹ̀rù fáwọn ọba olóògùn ní bẹ́ẹ̀ jòkó ẹ̀rù fáwọn ọba kò sí tó gbogbo ẹ̀ lọ ẹ̀bọ ni. bí ọmọ bá jí ọmọ akí bàbá. ẹ̀yin yẹn wa bàbá wa àwọn ọmọ yìí tì mí gbẹgbẹ mo fẹ́ sọ̀rọ̀ lórí ikú ẹja ṣe kán gbọ̀ngàn láti ṣe. dáwọ́ kúrò dùbúlẹ̀ wọ́n ní orúkọ ẹgbàá ògún. ẹ̀yin yẹn wa kò sí ẹbọ méjì láì kẹ́dà ọmọ ọrú láyé bẹ́ẹ̀ mi yẹn bá gùn lórí ilé kọ́ bẹ́ẹ̀ mi yẹn bá gùn lórí alágbé bẹ́ẹ̀ yẹn bá gùn lórí tẹ̀sán. kòwé àwòrí èrè. ẹ̀mí kíkù ní í ṣe yà. dáwọ́ kúrò dùbúlẹ̀ wọ́n ní orúkọ ẹgbàá ògún. ẹ̀yin yẹn wa bàbá yín lo 80 láyé èèyàn máa ọ̀gá rá bàbá yín lo 80 years ẹ̀yin jó ẹ̀yin lu ìgbàlọ́wọ́ lọ́yẹ̀ kẹ́ni ìwọ tó ń jó ní sóòlò 80. kòwé àwòrí èrè. ìwọ tó ń lù tó ń jó sóòlò 70. dáwọ́ kúrò dùbúlẹ̀ wọ́n ní orúkọ ẹgbàá àádọ́ta. mo sọ̀rọ̀ ọjọ́ kẹta àwa tún ní lónìí sáàsì 90. ọgbẹ́ níbẹ̀ ni kò tètè yá sí. kò sí méjì tàbí ṣe ayé àwọn èèyàn wọ́n pè kí ló dé olúwo sì wá ròyìn ẹbọ bàbá yìí tẹ́lẹ̀ èyí dà àwọn èèyàn máa gbé olúwo bàbá lórí ètò ó sì máa ròyìn ẹbọ ọ̀nà pọ̀ tá a gbà ṣẹbọ láyé.
Agbẹ́bọ̀ níbẹ̀ ni kò tètè yà sí. Gbogbo ẹni tí ń rántí bàbá rẹ̀ lọ́dọọdún ó pè ewúrẹ́ ọ̀pá àgùntàn ọ̀pá ajá ọ̀pá gbogbo ẹ̀ ìwọ̀n fáwọn èèyàn jẹ́ ẹbọ ọdún ní í ṣe. Agbẹ́bọ̀ níbẹ̀ ni kò tètè yà sí. Ẹyẹ ìyá wa gbogbo ẹnikẹ́ni tí ń rántí kódà àwọn táwọn ṣe rántí Jésù ní 2020 ní 25 Christmas Day adìẹ kìnnìkan ẹbọ ọdún yìí ní í ṣe ẹbọ ni. Agbẹ́bọ̀ níbẹ̀ ni kò tètè yà sí. Fọ́dún léyà bá dé gbogbo wa pátápátá ẹja apagò ẹja apagùtàn ẹja apamọ̀lú ẹja apakun ẹja apagbogbo ẹ̀bùn náà ni. Agbẹ́bọ̀ níbẹ̀ ni kò tètè yà sí. Ìbọn pẹ́pẹ́ jù wá lọ ni ìṣòro gbé nǹkan tiwa kalẹ̀ yọ yàtọ̀. Àwọn ipa lè kan lérí ni wọ́n ju kí là ń pè lẹ́bọ̀ ọ̀nà dúpẹ́ kíákíá. Agbẹ́bọ̀ níbẹ̀ ni kò tètè yà sí. Tẹ́ ẹ bá débẹ̀ kí là ń pè lọ́nà dúpẹ́ ọlọ́run láti sí láti dúta látọ̀dún báyìí tí ti ń bẹ tí ń kú tí ń bẹ láyé ọlọ́run mọ̀ wá dúpẹ́ sọ́lọ́run jẹ́nu àgbò. Ikú ìbágbowó owó làbá fún. Babaláwo tí ń bẹ ní oko ẹ̀pẹ̀ ewúrẹ́ bọ̀fà sọ́lọ́run jẹ́nu ewúrẹ́. Ikú ìbágbowó owó làbá fún. Bàbá oní kírísímàsì tẹ́ pàdé tẹ́ pa tọ́kì sí Jésù jẹ́nu tọ́kì. Àrùn ọ̀bágbowó owó làbá fún. Alábìlẹ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ bí ẹ̀bá lọ wá sí i. A máa da gbogbo ẹ̀ mọ́ra wọn. Ẹ̀jẹ̀ pàmò nǹkan náà ni ọkàn rárá yàtọ̀ díẹ̀díẹ̀ ẹ̀bùn náà gbogbo ẹ̀. Ẹ̀jẹ̀ àdàdúró báyìí torí jọ́ mi. Alábìlẹ́kùnrin àti lóbìnrin kò sí ohun méjì. Sìmí títí ìní ìsàwò sìmí títí. Kátó lọ bẹ̀ ẹ̀lú ayé yín. Èyí ó ṣe wàásù yóò ṣe wàásù tán yóò wà á dákẹ́ bẹ́ẹ̀ ọ̀yẹ́ ká dákẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin yẹn wá kò sí ohun méjì táfà yìí ṣe fún bẹ́ẹ̀ yẹ ẹ̀lú ayé yín bí ẹni tí ó kú lọ́la. Ẹ̀lú ayé yín bí ẹni tí ó ní jí mọ́. Ẹ̀lú ayé yín bí ẹni gbé ha ikú ló mọ̀ dún wájú mi. Torí pé wọ́n lò yín kó mẹ́jọ kan. Ilé lọ́ba kọ́ ó fi lẹ́jọ kan. Ọmọ ló bí bàbá yìí fi yín lẹ̀ àyàlọ́fẹ́. Sìmí jìnnà ní ìsàwò sìmí jìnnà. Arábìnrin àti tẹ́ ẹ máa ń gbọ́ fáànì. Èmi alẹ́ yìí Yorùbá gbogbo ọmọ yóò tó kẹ́ni kódà kẹ́ni mọ̀ Bíbélì àti Kùránì àti tó kẹ́ni ẹ̀kọ́ fàkùn. Sìmí títí ìní ìsàwò sìmí títí. Ìfanisìn wà lọ ni Ọlọ́run jẹ́ abálé dáadáa Ọlọ́run jẹ́ abálé láyọ̀. Sìmí jìnnà ní ìsàwò sìmí jìnnà. Àtọkùnrin wa àtọbìnrin wa tẹ́tí tẹ gbọ́ tòní Ọlọ́run ọba tí bẹ̀ láéláé etí yóò ní di láéláé.